Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, I appreciate yín because wọ́n ní kú iṣẹ́ òun ló ń mórí yá. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé we always discuss about Yorùbá proverb on this segment. A máa ń sábà discuss, a máa ń sábà sọ̀rọ̀, a máa ń sábà yànnàná nípa òwe, àṣà, ìṣe. Olówe mòwe lẹ́kan ẹ̀tọ́ mẹ́ni tó ń bá wí. So ẹ jẹ́ ká máa síra wa létí, ká máa kẹ́kọ̀ọ́, ká máa sọ èdè Yorùbá because èdè Yorùbá ó wuyì púpọ̀. So àwọn Yorùbá bọ̀, àwọn náà sọ̀rọ̀ tán pòwe, wọ́n pàṣàmọ̀. Ó lè dàbí bóyá ìsọkúsọ lówe tá fẹ́ sọ yìí, bọ̀ ẹ̀kọ́ wà ń bẹ̀. Wọ́n ní àwọn Yorùbá sọ̀rọ̀, wọ́n ní kánkànkán láàdóbò wèrè. Bí ó bu ni jẹ, bí ò bu ni jẹ, a mọ̀. Ẹ tún jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan sí. Wọ́n ní àwọn Yorùbá, wọ́n ní kánkànkán láàdóbò wèrè. Bí ó bu ni jẹ, bí ò bu ni jẹ, a mọ̀. So tí Yorùbá bá ń sọ̀rọ̀ yìí, tí wọ́n bá ń pòwe yìí, tí wọ́n bá ń pàṣàmọ̀ ní wípé ìjáfáfá ó ṣe kókó, ó ṣe pàtàkì. Bóyá lẹ́nu iṣẹ́ ni o, bóyá èèyàn ń ṣiṣẹ́ kan ni o, wọ́n á ní kí èèyàn ṣe kánkànkán. So àwọn Yorùbá náà wọ́n tún pàṣàmọ̀ náà, wọ́n tún sọ̀rọ̀, wọ́n ní bí èèyàn ṣe ń kọ́ṣẹ́ lèèyàn ṣe ń kọ́ yàrá, bá a ṣe ń kọ́ṣẹ́ là ń kọ́ yàrá. Wọ́n ní èèyàn gbúdọ̀ àwọn olóyìnbó wọ́n express ẹ̀, wọ́n ní you have to be up and doing. Yes, you have to be up and doing. So nǹkan tó bá ń ṣe, o ní láti jára mọ́ kó o ṣe kánkànkán. So kó o ṣe kánkànkán. So ìdí ní tí àwọn Yorùbá fi sọ wípé kánkànkán láàdóbò wèrè. Bí ó bu ni jẹ, bí ò bu ni jẹ, a mọ̀. So ọ̀nà tó ń gbà lo òwe yìí ó pọ̀ because pé Yorùbá wuyì púpọ̀. Yorùbá wuyì púpọ̀. Yorùbá náà ni wọ́n ní àkọsílẹ̀ tí wọ́n kọ owó, òwò. Ṣé pé wọ́n sì tún kọ ọ̀wọ̀ náà. Ṣé pé OWO, owó, OWO, òwò, OWO, ọ̀wọ̀. Bọ̀ ó lọ́mọ. A sì máa discuss gbogbo yẹn náà lórí segment wa yìí. A sì máa discuss gbogbo nǹkan tó jọ bẹ́ẹ̀ náà. Àwọn Yorùbá náà mo tún wá tó fẹ́ sọ̀rọ̀ kan. Òwe ni, àṣàmọ̀ ni, bọ̀ mo fẹ́ mọ̀ bóyá ẹ̀yin èèyàn, bóyá ń wo fídíò wa yìí, bóyá ń wo láti ìṣẹ̀bẹ̀rẹ̀, bóyá ń wo dópin, bóyá ń wo tán. Àwọn Yorùbá bọ̀, wọ́n tún sọ̀rọ̀, wọ́n ní Ọlọ́run ló mágbà láàrin ọmọ kórómọpọ̀n méjì. Mo fẹ́ jẹ́ kí ó ní ìtumọ̀, ó dẹ̀ ní ìparí. So mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn kán bá wa fi ìtumọ̀ ẹ̀ under comment section. Ẹni tó bá gbà, there is a prize for that person. So prize wà fẹ́ nìyẹn pé Ọlọ́run ló mágbà láàrin kórómọpọ̀n méjì. So mo fẹ́ jẹ́ kẹ́ bá wa express it under comment section. So prize wà fẹ́ nìyẹn. So ẹni tó bá gbà, a máa screenshot message ẹni yẹn. So a máa dárúkọ ẹ̀, a máa sọ pé òun ló gbà, a dẹ̀ máa announce prize tí ẹni yẹn win. So please, if this is your first time you are watching this channel, please don't forget to subscribe, likes and comment. So kú iṣẹ́ ló ń mórí yá. We love you all. A fẹ́ jẹ́ kí àṣà Yorùbá, èdè Yorùbá kó parun ni. Olówe mòwe lẹ́kan ẹ̀tọ́ mẹ́ni tó ń bá wí.